Elédùmarè síwájú ohun gbogbo. Mojúbà akọ́dá àṣẹ̀dá ọba adániwáyé ẹlẹ́kùnrin ìkẹ́gbó fúfúgbò tí ò lábàwọ́n. Èmi ni tí ń jẹ́ èmi ni alápá kábíkábí. Ògbénú wúndíá ṣọlá ògbénú adélébọ̀ ṣògo. Ọ̀rọ̀ ògbénú ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí. Èmi náà ni olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, ọmọ yín, àbúrò yín, Ọlámídé Àyànyínká àyà Ọlásànlóyè. Ọmọ wọn nílùú Ìrè, ọmọ ajílù bí òkun alùpùpù ọ̀sà. Ọ̀sà bá ṣe bí òkun ọ̀lọ́yẹ́nu. Ajílù bàbá rẹ̀ ní ọjọ́ tí ò ní ẹ̀yìn ara lé. Ẹ wò ó kí n tó so ohunkóhun. Ẹ já súré dókè lọ́hùn náà ẹ̀dá. Ní ọjọ́ tí ò ní, a ò ní kó púpọ̀ láti ṣe, àmọ́ àwọn kékeré ìmọ̀ràn díẹ̀ ni mo ní fún yín, torí wípé mo kéré sí ẹni tí ó lè lóhun ti rí púpọ̀ nínú ìrírí ayé, àmọ́ díẹ̀ tí mo rí àti díẹ̀ tí mo gbọ́ ló jẹ́ kí n wá sórí ètò lónìí láti wá sọ fún èèyàn mi wípé a kú ọdún, a kú ìyèdún o, ẹ̀mí wá ṣọ̀pọ̀ rẹ̀ láyé. Lágbára Ọlọ́run àwa tá a ṣe tọdún yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láàtún ṣe ní tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà, a ó ṣe pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ọdún 2021 á bá wa láyọ̀, á bá wa lálàáfíà. Lágbára Ọlọ́run a ò ní dàwátì ní ọdún 2021. Lára àwọn tí 2021 máa so èso rere fún àti èmi àti gbogbo ojú tó ń wò mí pátápátá àti etí tí ń gbọ́ mi, láòdọ̀ fi ayọ̀ ṣe, a ó gbà nínú ire náà, a ò ní dínkù, a ó mọ̀ lékún sí i. Ẹ̀yin olólùfẹ́ mi, kí ni mo ní lónìí tí mo fẹ́ sọ kí n tó sọ òun? Ẹ wò ó, ẹ já súré fi orin díẹ̀. Ẹ̀yin ará ilé, mo tútù dé bí mo ti ń dé ní ọjọ́ tí òní. Mo fẹ́ jẹ́ ká wo àwọn ohun kan sí èkejì. Àwọn kan tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin ará ilé, ẹ jọ̀wọ́ ẹ dákun. Lóòótọ́ là ń ṣọdún. Wọ́n ní ẹni tí ọdún bá bá láyé, tó bá láyọ̀ àti àlàáfíà kò dúpẹ́. Ọ̀pọ̀ èèyàn ló wà nílé ìwòsàn tó wà ní mọ́ṣúárì tí wọn ò tiẹ̀ rẹ́nu láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó dá wọn sáyé. Ṣùgbọ́n àti èmi àti ìwọ àti gbogbo ojú tó ń wò mí pátápátá, a rí ọjọ́ òní pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká múre lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá wa sí. Kí làwọn nǹkan tí ó yẹ ká ṣe ní ọdún ìkó tó lọ? Ẹ̀yin ará ilé, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣe dákun ẹ dábọ̀, ẹ wo agbègbè yín àti àyíká, ẹ wò tún yí, ẹ wò sí. Àwọn kọ̀ọ̀kan wà níbẹ̀ tí wọ́n nílò ìrànlọ́wọ́ yín, yálà nípa ti oúnjẹ ni tàbí aṣọ. Lẹ́yìn kan wà tó jẹ́ pé ọdọọdún ni ẹ má tiẹ̀ pààrọ̀ aṣọ. Ẹ ṣe wà wọn tó nílò aṣọ kẹ́ ẹ fún wọn láṣọ. Bóyá aṣọ tẹ́ ẹ bá fún wọn inú wọn á dùn, wọn àwọn fún ṣe ọdún èyí tí a fẹ́ ṣe ní ọjọ́ ọ̀la tó jẹ́ ọjọ́ 25 ọdún 2020. Ẹ jọ̀wọ́ ẹ fún wọn láṣọ. Gbogbo èyí tí bá lè mọ̀ pé ẹ ní oúnjẹ tó pọ̀ nílé, ẹ ṣe wà wọn tẹ́ ẹ lè fún lóúnjẹ kẹ́ ẹ dùn wọ́n nínú. Ẹ jẹ́ kí inú tiwọn náà dùn bí inú tiyín náà ṣe ń dùn. Ẹ jọ̀wọ́ ẹ dákun. Olóyìnbó sọ wípé there is love in sharing. Bẹ́ẹ̀ ni, ẹ jọ̀wọ́. Àwọn ìyá wa gan sọ wọ́n ní òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé. Ẹ dákun ẹ fún wọn. Mo mọ̀ wípé bí wọn tiẹ̀ lanu súre fún yín, Ọlọ́run fúnra ara rẹ̀ ti súre fún yín. Ẹ fún àwọn tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ yín. Ẹ má dá nìkan ṣayé, ẹ má dá nìkan jẹ́. Àwọn èèyàn wà tí wọ́n nílò ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún wọn, ẹ mú
bí ọdún 2020 ṣe máa rí fún ẹ ṣe wò wọ́n ọ̀rẹ́ yín tẹ́ ẹ ti pè lọ́jọ́ tó ti pẹ́ tẹ̀ sí mọ̀ pé ṣé ti bọ́ lọ́wọ́ ọkọ tàbí ìyàwó tó jẹ́ wípé òun dẹ̀ ní breadwinner family ẹ ṣe pé kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ dábọ̀ ẹ múnú gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín ẹ múnú wọn dùn lọ́nà kan àbí ẹ̀kejì ìyẹn ìkíní ẹ̀kejì àwọn olóyìnbó ní cut your clothes according to your size ṣùgbọ́n ní tèmi Ọlámídé èmi ò bá wọn sọ pé cut your clothes according to your size why can't you cut that cloth according to that cloth you want to sew tí ẹ bá lọ́pàá mẹ́ta tí ẹ wá ní ẹ fẹ́ pọ̀ tiẹ̀ according to ẹjọ́ tí ò bá fi ń tó yín ṣó máa tó yín ni ẹ ṣe kó fi gé òun ìwọ̀nba tí ẹ bá fẹ́ rán òun ni ló fà á tí mo fi sọ pé kí ló fà gbogbo tí mo fi ní cut your clothes according to your size òun ni wípé gbogbo ohun tí ẹ bá ní pátápátá ẹ má ṣe àrùn ojú náà ṣe bó o ti mọ tí ẹ lẹ́wà àṣàpọ̀ ó ṣe bó o ti mọ ó ṣe má ṣe farawé lágbájá àti lágbájá ó mọ ibi tí lágbájá kù sí ó ṣe má farawé wọn rántí wípé àwọn ọmọ rẹ ó lọ iléèwé lọ́dún tó ń bọ̀ lọ́dún 2021 wọ́n máa wọlé ẹ̀kọ́ ní oṣù kìíní ọjọ́ kẹrin bájú àwọn kan tiẹ̀ sọ pé ọjọ́ mọ́kànlélógún ni wọ́n fẹ́ wọlé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó ṣe jàjẹṣẹ́kù jọ̀wọ́ má torí pé ọdún wa ń ta kó wá farawé ọ̀rẹ́ kó wá ló gbogbo owó tó o ti ń jìyà ṣiṣẹ́ rẹ̀ láti bí ọdún kan sẹ́yìn kó wá nà tán láàrin ìṣẹ́jú kan ó ṣe jàjẹṣẹ́kù torí àwọn ọmọ torí wípé tí àwọn ọmọ ìbá wọlé lọ́dún tó ń bọ̀ ẹ̀yin náà mọ gbogbo ohun tí Nàìjíríà tí ó ṣẹlẹ̀ ní ọdún 2020 ọ̀pọ̀ àwọn olùkọ́ ni wọn ò tiẹ̀ gba owó oṣù ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ má lò gbogbo rẹ̀ tán ẹ ṣẹ́kù ẹ má torí wípé àṣọdún Ọlọ́run á pèsè bẹ́ẹ̀ ni Ọlọ́run á pèsè o mo mọ̀ bẹ́ẹ̀ torí pé ọba ìyanu Ọlọ́run má jẹ̀bù tí mò ń sìn àmọ́ ṣá àwọn olóyìnbó náà lọ sọ pé heaven help those who help themselves ó ṣe rọra rẹ lọ́wọ́ kí Ọlọ́run bá lè ràn ọ́ lọ́wọ́ má torí wípé o ní owó ọ̀hún bó ṣe wò kó wá ná bó ti wọ́n àánú rẹ ṣe mí tèmi ṣọlọ́run jọ àwọn àmọ̀ràn tí mo ní leléyìí ẹ jọ̀wọ́ ẹ lè jẹ́ ká múnú àwọn ọmọ wa dùn ẹ múnú wọn dùn ọdún là ń ṣe ẹ̀yin òbí tó jẹ́ wípé pàápàá yìí ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ mọ́ ná wọn bí ẹni lu bẹ̀bẹ̀ wọn bá ara ní fàbọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe wọ́n lè ṣe ọrùn ara yín náà lẹ dá sí ẹ̀yin náà lẹ́ẹ̀mọ́ lọ́wọ́ ọsibítù ní gbogbo ìgbà ẹ jọ̀wọ́ ẹ̀yin ara ní mo rò bẹ́ẹ̀ gbádùn mi ní ọjọ́ tí ò ní gbogbo ohun tí mo ní láti sọ lélẹ̀ torí wípé mi ò fẹ́ gba àkókò wa púpọ̀ jù èmi náà sì ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín aya yín àbúrò yín Ọlámídé aya Ọlásùnlóyè mi ò yí padà ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin láì máa wá àwa lẹ́ ò máa bá ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wọ ògidì ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀yin tí ẹ lè tí subscribe sí channel mi ẹ̀bẹ̀ nínú ìgbẹ́yìn lágbára Ọlọ́run wọn kì í yọ owó ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí kékeré kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí tí wọ́n kọ subscribe sí lédè òyìnbó ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi tẹ̀ ẹ jọ̀wọ́ Ọlọ́run á ràn yín náà lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń tì mí lẹ́yìn Ọlọ́run á tì yín lẹ́yìn lágbára Ọlọ́run ojú òní tí yín kò ní ti èmi náà Ọlọ́run Olódùmarè ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ó dìgbà ó dáàbò.